àwọn ìlú Yorùbá kan wà tó jẹ́ pé ọjọ́ wọn ò tí ì pẹ́ àwọn ìlú Yorùbá kan wà tó jẹ́ pé ọjọ́ wọn ti pẹ́ tí wọn ò dẹ̀ sí mọ́. Tí ẹ bá gbọ́ tẹ́nìkan ń ṣe awuyewuye ńlẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ọ̀pìtàn gidi gan ni, àwọn nǹkan méjì ló máa yé. Àkọ́kọ́ tó máa yé ni wípé a ní ìlú tó lé ní 1060 1060 as at 15th century. Ìlú kéréje. Àtàwọn ńláńlá. Okay. Àtàwọn ńláńlá. Ṣùgbọ́n kinní kan wà náà ọ̀rọ̀ Yorùbá láyé àtijọ́. Yorùbá ò kí ń fẹ́ overpopulation. Tó ń pè ní overpopulation wọn kì í fẹ́. Ìdí nìyẹn tó fi jẹ́ pé tí Captain Pitu bá mọ tó ń pè ní agboolé nílẹ̀ Yorùbá tó bá ti rere igun mẹ́rin náà máa kọ́. Igun mẹ́rin á dàbí kéèyàn ṣe fẹ́ǹsì. Bẹ́ẹ̀. Ṣe rectangle ni tó nígun mẹ́rin. Àyè wá wà láàrin. Àwọn yàrá náà máa wá dàbẹ̀ pé wọ́n wà lára fẹ́ǹsì yẹn. Àwọn yàrá yẹn ẹnu náà máa wá jáde sí open space wọn yẹn. Wọ́n máa wà yíká bẹ́ẹ̀. Another ilẹ̀kùn á tún wá wà tá tún wá wọ káà míì tí Yorùbá ń pè ní káà ní àárín yẹn tó open yẹn káà kan nìyẹn. Tó bá tuntun ìmíì tún wá wà tí wà tún ṣílẹ̀kùn tí wà tún wọ̀ míì káà kejì nìyẹn káànú káà òde. Ìyẹn káà tí wà bọ́ sí tí wà fi bọ́ sí òde. Tí mo fi sọ nìyẹn wípé a ò gbọ́ Yorùbá, ẹni tí ò sì gbọ́ Yorùbá lọ́pọ̀ ìgbà kò yẹ kó dá sí tí Yorùbá ń wí. Mímọ̀ Yorùbá, sísọ Yorùbá kì í ṣe gbígbọ́ Yorùbá nìyẹn. Tá bá tún wá gbọ́ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá tá bá ti mọ̀ a ò mọ nǹkan tá ń sọ. Yorùbá ò fẹ́ overpopulation. Tí ìlú wọn bá ti gbòòrò débì kan tí wọ́n rí wípé irú omi tó wà ládùúgbò mẹ́rin táwọn mu yóò bẹ̀rẹ̀ sí ní wàhálà, àwọn kan tún kóra wọn jọ wọ́n á tún sún. Wọ́n dẹrù wọn wọ́n láwọn lọ omi. Wọ́n á tún sún wọ́n á tún tẹ̀lú mi. Nígbà tó gun ò tí ì dé wọ́n ṣe bẹ́ẹ̀ ìmí ibi tó wà tó lóun lọ mókọ ẹ̀gàn nígbà tó bá rí pé ilé bẹ̀rẹ̀ sí ní fún wọ́n máa wá kọ́lé lóko ẹ̀gàn yẹn tó bá yá wọn ò ní wálé mọ́ torí bẹ̀yẹn náà ti di ilé. Àwa wà ní ìlú mi ni yàrá àti ìlú yìí ni wọ́n ti tẹ̀lú yẹn. Ìdí tí mo sọ pé bí ìmọ̀ràn nìyí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà tí wọ́n sì ń fẹ́ kí àlàáfíà máa jọba ńgbà gbogbo pé ẹyọ kan ni gbogbo wa. Ṣùgbọ́n tá a bá sọ pé ẹyọ kan ni gbogbo wa n tá à ń sọ kọ́ ni pé ìyá kan ló bí everybody rárá. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí bàbá kan bí gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló wà pé bàbá kan ti bí orílẹ̀-èdè. Yes. Èdè wa ẹ̀rù pé mò ń tẹnu mọ́ òun ni identity wa ìyẹn ni tó máa fi ń dá wa mọ̀. Wọ́n sọ wípé kábíyèsí Olúwo sọ wípé èdè tá à ń sọ yìí tí gbogbo wa ń sọ lónìí pé òun lèdè Yorùbá àtijọ́ táwọn èèyàn ti ń sọ látijọ́. Ara yìí tí mo gbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ mo rò pé bí n bá ré kọjá tí mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ kò ní dáa tó. Rárá o kì í ṣe èdè tá à ń sọ yìí lédè tí Yorùbá tí àwọn tó ń pè Yorùbá yìí sọ láyé àtijọ́. In fact láyé àtijọ́ ṣáájú ìgbà tí bàbá tí à ń pè ní Townsend tó bẹ̀rẹ̀ sí ní kọ ìwé ìròyìn ní 1859 lábẹ́òkúta kò sí èdè tá à ń sọ yìí. Kò sí. Èdè wo la wá ń sọ? Ó káàkùn ń sọ èdè ẹ̀ ni. Ẹ̀ka èdè
tí wọ́n pè ní dialect. Kò sí èdè ẹyọ kan tá à ń sọ. ìlú kọ̀ọ̀kan ló ní èdè rẹ̀. Ìlú kọ̀ọ̀kan ló ní èdè ẹ̀. Ṣùgbọ́n ohun tó pọ̀ wa ò wá tá à ń dọ̀jì tá à fẹ́ sọ mọ́ òun ni pé there is only one language tó jẹ́ àwọn elite náà ń sọ, òun náà ń pè lóhùn Ifẹ̀. Àwọn elite bí ìgbà tí òyìnbó ò tí ì pọ̀ táwọn èèyàn ò tí ì gbóyìnbó púpọ̀, wọn bá àwọn tán wá kàwé yẹn, bóyá àwọn tán wá sí yunifásitì ìgbà kan tó jẹ́ pé University of Ifẹ̀ ló wà, no of Ibadan, University of Ibadan, ẹgbẹ́ everybody ń gbà yẹn wá sí University of Ibadan ni. So ẹni tó ti wá kàwé tó wá láti Àkókó wá ka ìwé ní University of Ibadan àtẹni tó wá láti Ṣakí ṣàpọ̀ ti dọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Gbogbo wọn ni wọ́n gbọ́ èdè tí wọ́n fi kọ́ wọn ní University of Ibadan. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ àwọn aráàlú wọn lọ́hùn in short 99% wọn náà gbọ́ èyí tó wà ńbẹ̀. Ìyẹn ló máa wá fi sọ pé elite ni mí. The same system yẹn wà nífẹ̀ẹ́ láyé àtijọ́ attached to what they call Odifa. Àwọn yẹn ni wọ́n pè ní elite ńgbà yẹn, civilized people. Àwọn ni wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀ràn. Tó mú yún nínú kára. Tí wọ́n bá ti wá sọ ìtàn, tí wọ́n bá ti wá wà ní ìlú wọn, tán bá wá pàdé ara wọn pẹ̀lú àwọn tán ti lọ́jọ́ kọ́ ohun tá à ń pè ní odù, ó ní bọ́n ṣe máa bára wọn sọ̀rọ̀ torí wọ́n jọ gbọ́ ohun èdè yẹn, ìyẹn ni wọ́n ń pè ní ohùn, wọ́n ń pè lóhùn Ohùn Ifẹ̀. ló fi jẹ́ pé every damn ìlú tí wọ́n bá ti ní àwọn tó ń pè ní babaláwo ń gbà yẹn lọ́hùn ní àwọn babaláwo yẹn mọ̀ tó ń pè lódù ohùn Ifẹ̀. So it's like bí ẹni tó kàwé tó wá gbọ́ English, so anywhere tó bá wà àwọn yẹn gbọ́ra wọn yé. tó bá ti rí ẹni táwọn ti ẹjọ́ lọ sí school wọ́n á bẹ̀rẹ̀ sí sọ English síra wọn, fẹ́ni tí ò wá gbọ́ English àá ni wọ́n ń sọ ohùn síra wọn, kò sóhùn kankan tó ń sọ, èdè tí wọ́n fi kọ́ ń tọ́kọ̀ yẹn náà ń sọ síra wọn. Yorùbá àti sìn so kò sí ìta ń sọ yìí, kò yẹ kí a máa da nǹkan yẹn rú. Ó dàbí pé bóyá jẹ́ pé gbogbo àwọn ọmọ ń sìn don't speak English àbí Yorùbá ni wọ́n ń sọ ń sìn, kí a wá sọ pé in the next 200 years ń sìn kí gbogbo èèyàn máa wá sọ English. Kí ẹnìkan wá jáde kó sọ ká wá ẹnìkan tó gbìyànjú àti sọ Yorùbá, kí ẹnìkan wá jáde kó ní Yorùbá tó ń sọ yẹn àsán bíbá yìí rí o, lájọ́ táláyé ti dáyé English tí gbogbo ayé ń sọ yìí là ń sọ. Bí ọ̀rọ̀ pé Yorùbá tá à ń sọ yìí là ń sọ láyé àtijọ́ ṣe jẹ́ nìyẹn, jẹ́ má pẹ̀rọ wá kó lè yẹ. Níbàdàn ń bí láyé àtijọ́, bí o bá pàdé àwọn èèyàn lójú ọ̀nà tí wọ́n fẹ́ sọ fún ẹ níbàdàn wípé yàgò lọ́nà, ṣé èmi náà máa wí? Ṣé mi àwọn àgbájọ wọn ṣe mọ sọ ṣé mi ó jẹ. Tán bá wá fi jẹ kún wọn tún sọ mí. Tó bá ti sọ pé ṣé mi ó jẹ ó ti di fi mí lẹ̀ ádàmí láàmú. Bẹ́ẹ̀ tó bá yẹ pé wájú ni wọ́n wà tẹ́nìkan fẹ́ kọjá ṣé mi adẹ̀sún wọn kọjá. Ṣé bí Ìbàdàn ni wọ́n ti ń sọ yẹn? Mélòó ọmọ Ìbàdàn tó ń gbé ní mọ́nà tán lọ́nà Alákíá ni wọ́n á sọ ṣé mi fún lámọ̀ tó ń wí, a sì jọ ń gbé gbòòrò Ìbàdàn yìí náà ni. Àmọ́ tó bá yìí sọ ṣé mi lọ́jà bá nífọ̀kọ̀ a ṣe ra àwọn èèyàn tó mọ̀ pé ìyá lọ́nà ló ń sọ. Ìyẹn bẹ́ẹ̀ tẹ́ bá sọ wípé ẹ ó dàbọ̀ o láyé àtijọ́ ẹ̀rẹ̀ á náà máa wí. Ẹ̀rẹ̀ á. Yes. Ṣáà ṣe ń sọ ẹ̀rẹ̀ á ń sìn. Ṣé bí Ìbàdàn yìí náà láti ń sọ ẹ̀rẹ̀ á? Ṣé bí Ọ̀yọ́ yìí náà láti ń sọ ẹ̀rẹ̀ á? Ṣé bí Òwu yìí náà láti sọ ẹ̀rẹ̀ á? Mélòó èèyàn ló wá mọ̀ tún mọ ẹ̀rẹ̀ á ń sìn? Ẹ̀rẹ̀ wá rè ní láti lọ padà ní wá. So ẹ má pẹ́ o la máa wí ń sìn. Àbí? Bẹ́ẹ̀ni. Kẹ́nìkan wá sọ pé ẹ má pẹ́ o yẹn la ti ń sọ nígbà táwọn èèyàn ń sọ ẹ̀rẹ̀ á nígboro Ìbàdàn bíi náà ti ń sọ. Mọ́tà bá máa sọ pé èdè wo la ń sọ ń sìn àní Yorùbá Ìbàdàn. So ṣé mo lè lọ Àkúrẹ́ ń sìn kí n wá sọ lójú wọn ẹ̀rẹ̀ á o yóò bá jẹ́ ní tó ti gbé Ìbàdàn rí á bí mi pé kí ni mò ń sọ. Gbàtí n bá dẹ́ má pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wàá mọ̀ wípé àwọn òyìnbó 9 ọ̀tọ̀ọ̀tọ̀
mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ náà parapọ̀ pẹ̀lú ẹni tó ń pè ní Townsend ní 1858 tí wọ́n jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú un tá à ń sọ yìí tó ń so pọ̀. Nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ wọ́n mú un tá à ń pè ní Arabic way wọ́n fi kọ́ wọ́n ní ògbé, Roman way wọ́n fi kọ́ wọ́n ní ògbé, kán tó padà sí English alphabet láti fi wá fọ́ọ̀mù abidi. Òyìnbó ló fọ́ọ̀mù abidi tá à ń sọ èdè yìí. So ṣé wọn ní máa fi wá rẹ́rìn-ín ní wọ́n bá ń gbọ́ tí a wá ń sọ wípé èdè táwọn fọ́ọ̀mù káwọn lè máa lò ní kíláàsì, ní ṣọ́ọ̀ṣì, fún Sunday school, fún kíláàsì. Wọ́n wá gbọ́ pé àwa Yorùbá nísìnyí wá jáde àwa sọ wípé èdè táwọn fọ́ọ̀mù yẹn gangan lè dé wa tá à ń sọ láti bẹ̀rẹ̀. Tí ẹ̀kọ́ máa fi wá rẹ́rìn-ín ni. Níṣẹ́ ni mo ṣe ní ibi téèyàn bá mọ̀ ọ̀rọ̀ dé àbí mọ̀ ìtàn dé ló máa ń sọ torí tó bá jẹ́ pé iṣẹ́ èèyàn ni èèyàn á mọ̀ wípé rárá o ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. Ìgbà tí Townsend ń kọ ìtàn tó ń kọ ìwé ìròyìn ẹ̀ nígbà kan Ẹ̀gbá pọ́nbélé ló fi ń kọ. Wọ́n wá gbé wá bẹ̀ wọ́n fẹ́ wá tà á nìbàdàn. Nǹkan sọ níyé gbogbo àwọn tó wà nìbàdàn. Àbí nígbà tí wọ́n bá kọ ìlígbà gómìnà ìpínlẹ̀ Ọ̀wọ̀ wí ara bàdà wọ̀ ní ewu tó ń lè lígbò kí ni lígbò. So bóyá wọ́n súnmọ́ Henry máa tó bá ti kọ abala kan ní Tẹ̀gbá kọ abala kan ní ọ̀nà míì tá a lè gbà ewu tún lọ́nà míì yẹn wọ́n tún jókòó ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fa àwọn ará Òwu tí wọ́n ń sọ èdè tó súnmọ́ èyí tó tá à ń sọ yìí díẹ̀ dálẹ̀ tí wọ́n ní àwọn Òwu ló súnmọ́ díẹ̀ l'Abẹ́òkúta ń bẹ̀ gbogbo nǹkan náà kọ̀ọ̀kan l'Abẹ́òkúta náà ti ń kọ́ o lánàá kò burú tó Ẹ̀gbá bá sọ pé báyìí ní ọ̀dọ̀ tiwa bó ṣe rí nìyí wọ́n á bẹ̀rẹ̀ sí ní compare pẹ̀lú ara wọn díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní lò ó wọ́n á mú díẹ̀ nù Tẹ̀gbá wọ́n á mú díẹ̀ nù yìí tó Òwu mú wá wọ́n wá ń pa papọ̀ òun ló fọ̀mù Yorùbá tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe sọ wípé àwọn Yorùbá wa tá à ń sọ was formed today. So látijọ́ bí n bá sọ èdè Ọ̀yọ́ fún ẹ o ò lè gbọ́ ní tí mò ń wí. Mo ti fẹ́ nìkan lápẹẹrẹ bóyá bí ìjẹni àbí jarun tó ń bá mi sọ̀rọ̀ mo ní iná ran mi mo déná mọ́ gangi iná ran mi mo déná mọ́ gangi ṣé ní tí mo sọ ti yé ẹ. Òye mi o. Iná ran mi mo déná mọ́ gangi. Iná ran mi mo bẹ̀rẹ̀. Òye. So èmi lè sọ pé èdè wa lọ́yọ̀ọ́ la fi ń kọ Yorùbá àmọ́ Ọ̀yọ́ ni mo sọ yẹn. Mo ní inú run mi mo wá mú inú mi mo lẹ̀ mọ́ igun ẹ̀gbẹ́ igi. Ẹ̀gbẹ́ igi. Sórí pé ó nira kó tó gbọ́n tí mo sọ pé Yorùbá Ọ̀yọ́ ni Yorùbá Ìbàdàn ni. Ni mo ṣe sọ pé mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wọ́n ní Yorùbá Ìbàdàn là ń sọ wọ́n ní Yorùbá Ọ̀yọ́ là ń sọ èwo ló ń jẹ́ Yorùbá Ìbàdàn èwo ló ń jẹ́ Yorùbá Ọ̀yọ́. We neither speak Ifẹ̀ we don't speak Ọ̀yọ́ we don't speak Ìbàdàn. So Yorùbá eléyìí èyí tó fọ́ọ̀mù là ń sọ. àwọn òyìnbó mẹ́sàn-án àti Townsend. ohun tẹ́bọ̀ ilé ṣe wádìí ẹ̀ ni Townsend ló lead ẹ̀ nígbà tí bàbá Crowther gan dé iṣẹ́ táwọn yẹn ti ṣe template yẹn ṣe làwọn kan translate ìwé wọ́n dẹ̀dẹ̀ wọ́n wá kójọ wọ́n ṣe dictionary wọ́n fi ṣe dictionary níbi pé a rọrùn fún àwọn fẹ́ tú ìwé tí wọ́n kọ́ fọ̀rọ̀ yẹn ṣe dictionary tí wọ́n bá ti ń tú ìwé lọ wọ́n á kà máa wo dictionary yẹn wọ́n máa fi tú ìwé tí wọ́n fẹ́ tú kì í ṣe àwọn gan ni wọ́n ṣe níbẹ̀rẹ̀ àwọn òyìnbó ni wọ́n dẹ̀ wá láti Sierra Leone gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ everybody lè kà kò sí reason tá a fi lè máa wá dára wa láàmú. So we all spoke our dialect láyé àtijọ́ làwọn àgbà Yorùbá tí wọ́n jẹ́ ọ̀mọ̀ràn tí wọ́n mọ odù fi máa ń sọ wípé èdè Ọ̀yọ́ ò jọ Tẹ̀gbá Tẹ̀gbá ò jọ tọ̀yọ́ ṣe bí wọ́n ti sọ bẹ́ẹ̀ látọjọ́ tó ti pẹ́. So on a general note ó yẹ kí n sọ ló yẹ kí n mẹ́nubà èdè tá à ń sọ ń sìn kò sí tẹ́ ẹ bá pe àwọn bàbá kan tó ń gbé ní 150 years ago tẹ́ ẹ mú wọn kálẹ̀ wọn lè jí wọn padà níbàdàn bí kọ́ wá sọ̀rọ̀ kẹ́gbọ́. Ẹ rí i wípé àwọn bàbá tó wá láti Èkìtì tó wá gbé Ìbàdàn tó fi kú Èkìtì yẹn náà ń sọ ṣé àwọn Ìbàdàn ń jagun àwọn jagunjagun ìlú mi náà ń wá tó kàn wá pé àwọn fẹ́ máa gbé Ìbàdàn wọ́n á dẹ̀ wá wọ́n lè wá láti Àkókó èdè Àkókó wọn yẹn ni wọ́n ń sọ nígbà tí wọ́n fọ̀mọ́ Abẹ́òkúta ní 1830 ó wà lákọọ́lẹ̀ wípé láàrin ìgboro Abẹ́òkúta
almost 93 languages dialects ni wọ́n sọ bẹ́ẹ̀. Ó kàn jẹ́ pé àwọn tó jẹ́ Ẹ̀gbá tí wọ́n sọ èdè Ẹ̀gbá wọn fúnra wọn àwọn pọ̀, ìdí nìyẹn tí èdè wọn yẹn fi ń pírẹ́sì àwọn ọ̀dà tó kù yẹn títí dòní. Tẹ́ bá sì dọ́dọ̀ àwọn ará Òwu ṣe bínú Abẹ́òkúta náà ń gbé, bó lè jẹ́ pé accent Ẹ̀gbá náà fi ń padà sọ Òwu yẹn, Òwu yẹn náà sì ń sọ, wọn ò tí ì máa sọ tó ń pè ní Ẹ̀gbá. So on a normal, to round it up, Yorùbá ò kì í ṣe novice mọ́ débi tá a fi máa wòra wa pé tá a fi máa sọ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa fi wá rẹ́rìn lẹ́yìn òde. Àti kọjá bẹ́ẹ̀ ní England náà sì ń pè é, bó lè jẹ́ pé pàtì Britain ni èdè tí England dẹ̀ ń sọ English ni wọ́n ń pè é. Even nígbà tó jẹ́ pé òun ni gbogbo wọn ń sọ ní Scotland, Wales, Ireland, even America, Australia, in Nigeria tàbí àti ẹyọ ìjókòó yìí, kí là ń pè dé? English. Torí pé dé England ni, but English yẹn, English tí wọ́n sọ ní 1530 sí 1580 nígbà tí Henry 18 wà láyé, òun kọ́ ni wọ́n sọ ń sìn. In short, àwọn ọmọ tí wọ́n wà láyé ń sìn tán bá padà sọ English yẹn wọ́n ṣe ń sọ nígbà yẹn, wọn ò ní gbọ́ nǹkan wí. Wọn ò ní gbọ́. Ṣùgbọ́n tán bá wá fara fetí balẹ̀, wọ́n máa rí wípé ìsì náà ni wọ́n wí, ìtì náà ni wọ́n sọ. Torí pé nínú èdè England àtijọ́ yẹn ni wọ́n ti tẹ̀lé this present English jáde. Wọ́n wá bọ́rọ̀ German díẹ̀, French díẹ̀, wọ́n wá kó papọ̀ sínú ẹ̀, èdè Dutch, èdè àwọn Scotland, Welsh, wọ́n wá kó papọ̀. Bẹ́ẹ̀ majorly ohun tó so papọ̀ yẹn, Old English tongue yẹn, òun ló so wọ́n papọ̀. And they continue calling it English. So látijọ́ old language wá wà tó jẹ́ pé ẹyọ kan ni, tó jẹ́ pé ara ẹ̀ ní gbogbo àwọn dialect yẹn ló ti jáde. Ṣùgbọ́n torí wípé ọjọ́ ti pẹ́ là ṣe fẹ́ káwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́, kò sì ṣe yọ dànù. In fact, tó bá fẹ́ mọ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá tí mo sọ pé àmọ́ ìtumọ̀ yìí, you must go back and learn that old tongue. Moment tó bá ti mọ̀, every other thing tí Yorùbá ti ń sọ anywhere wàá mọ̀ ìtumọ̀ ẹ̀. Even kó gbé èdè wọn, ìbá àjà Kòkó o, ìbá àjà Àkúrẹ́ o, ìbá àjà Oǹdó o, tó bá lo ọ̀rọ̀ ẹyọ kan, tó bá ti gbọ́ ancient archaic Yorùbá word or language ẹ̀nà náà ń pè é, kì í ṣe tata tó a máa ń sọ láyé ẹ̀nà, because èdè is combining band n tó de nǹkan papọ̀ ni wọ́n ń pè lédè. Ṣùgbọ́n ìta ń sọ jáde, which is our language, ẹ̀nà ni wọ́n ń pè é. Ẹ̀nà yẹn dẹ̀ rèé ibì kan láti mú jáde.